Mo rí gbogbo interaction àwọn èèyàn nípa fídíò Ọlájùmọ̀kẹ́ tí mo drop. Mo wá rí wípé a ti ní misplaced priority ọjọ́ ti pẹ́ gan. Mo understand the fact pé ọ̀rọ̀ tó bá ti bá àléébù àwọn ọkùnrin wí, the whole hell will be let loose. But unfortunately, me I no dey talk for any gender. My talk is always neutral. Humanity lè mí ṣe. But nínú interaction yẹn náà, mo rí àwọn ọkùnrin tó rí wọn pé tí wọ́n sọ wípé gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe bí áńgẹ́lì ní comment section yìí, irọ́ lẹ̀ ń pa pé kò sí èèyàn, kò sí ọkùnrin tó fẹ́ jẹ́ kó dáa fún ìyàwó òun jù ń lọ. Màá kọ́ọ̀tì àwọn kọ́mẹ́ǹtì kọ̀ọ̀kan yẹn sórí content sórí fídíò yìí. Ṣé ẹ rí, the truth remains that misplaced priority, just like I've said, is part of our problem. Tá a bá dẹ̀ prioritize nǹkan tó yẹ ká prioritize, a máa ní problem. Mo ti rí tí ìyá kan drop comment, èèyàn kan wá tag ẹ̀, ó wá ń bi ìyá yẹn léèrè pé ṣé ìyá òun ṣì wà nílé ọkọ báyìí? Wọ́n ṣá ń bára wọn fẹ́ mọ̀ jà. So I have to remove the comment of the two of them. You see, àwa là ń kó bára wa l'Áfríkà, especially this part of Africa. Téèyàn bá ní ayọ̀ níbì kan, kí ló dé tí ó kúrò ńbẹ̀? Ńlá ṣe ní tá a bá ní good reason láti fi ibi tá a wà lẹ̀, we don't need to fi bẹ́ẹ̀ lẹ̀. Bẹ́ẹ̀ kí láǹfààní ibi tó jókòó sí, tó ò lóróre, tó ò soríire, táyé ẹ̀ ò tó ṣe pé ìwọ̀n boríire tó gbé kúrò gan níbi tó ti ń bọ̀ gan, wọ́n tún ti tẹ̀rí, wọ́n ti sọ ọ́ dà lákìsà. The truth remains that Grace tó find Jùmọ̀kẹ́ rí ní 2016 yẹn, tó bá jọ́kùnrin yẹn ni Grace ti find báhùn, ṣé yóò pè rẹ̀ ní married man ni? Àìmọye ọkùnrin tó ti bímọ, tó ti fi lépọn tí fọ̀nà roka, tó ti bí àìmọye ọmọ tí ó sì lọ lu bòmíì tí ó lọ pè rẹ̀ ń single ńbẹ̀, tó sì ti níyàwó tí ó sì lọ purọ́ pé òun single lòun. Ẹlòmíì tí ò níyàwó tó jẹ́ baby papa ni yóò purọ́ pé òun ò tiẹ̀ bímọ. Now tó bá jẹ́ wípé ṣe rí àwa obìnrin, àwa là ń fìyà jẹra wa. Tó bá jẹ́ pé ọkùnrin yẹn lórí àánú tí Jùmọ̀kẹ́ rí kò lè pè rẹ̀ married man láyé, because in the real sense of it, he was not married to the girl. Nǹkan tá à ń sọ nìyẹn. But in a situation tó jẹ́ wípé àléébù ọkùnrin ti wà exposed by a particular content, gbogbo wọn máa forí lẹ́rí ní comment section ni ẹ̀kan tiẹ̀ láwọn advocate fún singleness. Ẹ jẹ́ kí n sọ fún yín, kò sí lifestyle téèyàn fẹ́ live láyé yìí tí ò ní pros and cons tiẹ̀. Even if you decide to stay single, there are pros and cons. There are advantages of being single. Nígbà míì, Ọlọ́run ń fi singleness ṣe àwárí èèyàn. Even when two people, Bible ò ní ká mọ́ separate now. Ó kàn ní ká seek reconciliation ni. Nígbà míì nínú separation yẹn, ibẹ̀ ni Ọlọ́run ó ti la individual of them lójú. Tí kádàrá wọn bá papọ̀, they will come back with some level of sanity and respect. So, tí n bá sọ̀rọ̀, torí mo rí téèyàn kan ní ìyàdíwọ̀n ìwọ ló ń sọ̀rọ̀ pé káwọn èèyàn kan mọ̀ ní ìbálòpọ̀ regularly, ìwọ náà lè ń sọ̀rọ̀ singleness. Of course, sex is for married people. Àwọn tó ti lọ́kọ, tó ti níyàwó, lání kan dóra wọn dáadáa. Ẹni tó bá single kò lẹ́tọ̀ọ́ láti dóko. Kò sí topic tí mo treat lórí page mi tí ò wà unique. Every topic I've treated is unique. Tó fi dórí celibacy. I'm very, very versatile. I'm a versatile speaker. Mo máa diversify knowledge mi ni. Mi ò base àwọn nǹkan tí mo ń ṣe on one particular line. I diversify because a lè torí pé baálé ilé fọ́ lójú ká mọ̀ pẹ̀lẹ́fọ̀. A lè sọ pé bóyá nítorí èèyàn kan ó ti níyàwó, ó ti lọ́kọ, káwọn tó fẹ́ single kan má gbélé ayé. A lè torí pé ẹni tó fẹ́ live single life yẹn, káwọn tán lọ́kọ níyàwó kán mọ́ gbélé ayé. Life tó bá choose, just make sure pé lábẹ́ oore ọ̀fẹ́ life yẹn lọ fi ń gbé. Kì í ṣe gbogbo ẹni tó single nínú ẹ̀ òdùn o. Ẹ má tanra yín o. Marriage ó yára ba ayé èèyàn jẹ́ gan ju singleness ló ń gbà mí. Kí láǹfààní ilé ọkọ tó jókòó sí tó sóríire. Àwọn ọkùnrin tí wọ́n tẹ ayé obìnrin rì, tí wọ́n tẹ ògo obìnrin, tí wọ́n tẹ rì, tí wọ́n ba ayé obìnrin jẹ́, irú wọn ni wọ́n máa ń fi ìyàwó àbí ọkọ bú àwọn èèyàn. Torí pé wọ́n ti mọ̀ wípé ní that's the only place táwọn ti lè cage destiny àwọn èèyàn. Ẹ wo ìyá Osinachi, tí ò bá jó ìyá bọ́kọ kú ni kò ní kú bó ṣe kú yẹn náà. Nítorí wípé ó ṣe misplaced priority. Ṣé iṣẹ́ ìránṣẹ́ tó wá ń ṣe, ṣọ́lọ́run ò ní raise ẹlòmíì ṣiṣẹ́ ìránṣẹ́ yẹn. Àwa tá a gbọ́ Ìgbò, tá a gbédè rẹ̀ gan, tá a bá ń gbọ́ orin ẹ̀, ẹ̀mí mímọ́ inú wa máa ń dìde, a máa ń wà inspired ni.
by the song of that woman, because the Spirit of God is one. Ẹ ò bọ́kọ ṣe bá yé ẹ̀jẹ̀. Ẹ má jẹ́ àmọ́ tanra wa. Kò sí lifestyle téèyàn lè gbé lábẹ́ ọ̀run yìí tí ò ní pros and cons, kò tí ì sí. Even if you decide to stay married, wàá rí pros and cons, wàá rí challenges. If you decide to stay single, wàá rí challenges. Are you understanding me? So nobody is advocating for any lifestyle. But the fact pa aláwọn tó níyàwó tán lọ́kọ, ìyẹn ò mí pé àwọn kan ò ní single. Single ò lè tán, married ò dẹ̀ lè tán. Are you understanding me? Message tó bá wà applicable to you that time, òun ló máa listen sí. Àwọn grandma, àwọn grandpa tó ti pé 60, 70, 80. Irú àwa tá a jọ ọmọdé báyìí, a lè lọ jókòó sí pàdé wọn. Kí náà fẹ́ sọ ńbẹ̀ tó fẹ́ wúlò fún wa? Because we have not reached their age. Nǹkan tí ó mọ̀ ṣe èèyàn nínú ara ní èjì yẹn kò lè tí mọ̀ ṣe irú àwọn ọmọ kéékèèké báyìí. So we don't need the message of those people. Bẹ́ẹ̀ náà làwọn náà lè wá jókòó sí youth class. Kan wá mọ̀ gbọ́ nǹkan tó ń sọ ní abẹ́ youth class. So ọ̀rọ̀ tó bá wà applicable to every individual, òun la máa sọ fún. Singleness is not a curse. We understand the fact that it is good two people are better. You understand me? But singleness is still not a curse. The fact pé ìgbéyàwó dára kò mí pé singleness jẹ́ ègún. Some people, it is when they are single that they will be successful. It might be for a stipulated time, for a short period of time. But nǹkan tó ti tùjọ when you are single yẹn, that is what you can mold on. Òun ló máa jẹ́ foundation for further growth tó máa ní. You understand me? So ẹ má máa tanra yín. Ṣé rí, the more you continue to have a misplaced priority, the more the devil will continue to frustrate people's life. Èèyàn tó ti sọ pé òun ò fẹ́ ọmọ mọ́, ẹ wá mú kúrò nílé òun, tẹ́ tún mú padà síbẹ̀. Tó dẹ̀ lọ sùn, tí yẹn lọ plug iron tó fi jó lẹ́ẹ̀kẹ́. Mo ń sọ fún wọn, mo ní kò ṣẹ̀yìn o, toró ti sọ pé òun ò ṣe mọ́. Ẹ má máa tanra yín jẹ mọ́. Ṣé rí, kò sí nǹkan kan tó ní kéèyàn ọmọ stay single láwọn àkókò kan kó lè fi mọ ètò Ọlọ́run fáyé rẹ̀. Nígbà míì àwọn méjì lè mọ̀ yí ara wọn gan, ó dìgbà tán bá pínyà. Ìgbà pínyà yẹn tí ha bá rántí bí, tí bí rántí ha, ìgbà yẹn they can think of reconciliation. Bẹ̀tẹ̀ bá ní kán mọ́ fagídí dúró papọ̀, wọ́n padà hanra wọn lè mọ̀ gbẹ̀yìn ni. Bẹ́ẹ̀ ọlá wípé society wa, people are so myopic in their thinking faculty ẹlòmíì ó kéré gan. To the extent wípé kò believe pé òun lè gbé ìgbé ayé láì rí ẹnìkan jókòó tì. Unfortunately, Ọlọ́run nìkan lèèyàn ò lè live without. Are you understanding me? So ẹ má máa tanra yín mọ́. Jùmọ̀kẹ́ oníbúrẹ́dì was not a married woman. Nígbà tí orí ọ̀fẹ́ wárí, she was only a single mother. Why did you call yourself married? Nta ń sọ nìyẹn. Message video tí mo dẹ̀ ṣe yẹn, that video is addressing that particular case. And fáwọn tán ní ó tún ti advocate fún single. Ẹ má máa tanra yín. Singleness is a lifestyle tí Ọlọ́run dá. Ṣé were we born married? We were born single. Ìgbà tá a dàgbà tá ń grow látó mọ̀ pa fẹ́ níyàwó, látó mọ̀ pa fẹ́ lọ́kọ. But we first of all grew as single. A dàgbà, a wà matured. Bẹ́ẹ̀ nígbà tí àwọn ọmọ ò bá mọ ẹwà tí ń bẹ nínú pé kéèyàn ò single, time yẹn ló lè discover purpose ẹ, time yẹn ló lè mọ ìwúlò ara ẹ gan nínú ayé, time yẹn ló lè mọ irúfẹ́ ẹni tó lè bá rìn. Iṣẹ́ tó ti ń ṣe kó tó pàdé ọ̀rẹ́, kó tó pàdé anybody, ó tó ṣòro kẹ́ni yẹn tó ní o mọ̀ ṣiṣẹ́ yẹn mọ́. Bẹ́ẹ̀ nígbà tá a bá sọ àwọn àǹfààní tí ń bẹ nínú singleness fáwọn èèyàn, báwo náà ṣe fẹ́ wúlò gangan bá délé ọkọ àbí gbọ̀n bá níyàwó. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin ti bà yé àwọn obìnrin jẹ́. Wọn ò wúlò fáwọn ilé, wọn ò wúlò fún ta gan. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọkùnrin tẹ́ ń pariwo wípé wọ́n ní ká máa single, wọ́n ní ká máa ṣiṣẹ́, wọ́n ní ká máa ṣe gbogbo àwọn tẹ́ ẹ fẹ́ tán jẹ́ ìyàwó nù ilé yín, èwo nù wọn ló soríire. Èwo náà ìyàwó ní pátá ò ti já mọ́ lábẹ́, èwo nù wọn ni ọmọ fòwú àtàbẹ̀rẹ̀ gan kọmú, ṣe bẹ́ẹ̀ bá yé wọn jẹ́ ni. Obìnrin tó ti ń rọ́wọ́ mú sẹ́nu tẹ́lẹ̀ tó ti ń ṣiṣẹ́ tó já kíkanjú obìnrin, ṣe bẹ́ẹ̀ bá yé wọn mọ́ nínú ilé yín ni. Èwo nù wọn ló gbérí mọ́. Èwo nù wọn ló gbérí. Ó dẹ̀ bẹ́tà, ó dára fún wọn kó tó di pé wọ́n step ẹsẹ̀ wọnú ilé yín. Ẹ má máa tanra yín. Irú ẹ̀yin tẹ́ máa ń fi nǹkan bẹ́ẹ̀ yẹn ba ayé àwọn obìnrin jẹ́. Ẹ níye ẹ pọ̀ ń gbèrú yín pọ̀ ń gbòòrò. Irú yín pọ̀ ní ìgboro. Tó bá ráyọ̀ ń bi tó wà, kí ló dé tó fẹ́ kúrò níbẹ̀? Àwa ò tún wọn sọ pé tí ò bá náà jókòó síbẹ̀, gbàgbé all other things tó ń ṣe. Sit down there. Are you understanding me? Bẹ́ẹ̀ ibi tó wà, tó láyọ̀, tó ní mental stability,
tó ti lost sanity ẹ tó wúlò fáyé ò jára ayé ò jẹ́rò ọ̀run ìbànújẹ́ ló fi ń somi ọbẹ̀ ìyà ló fi ń somi ọbẹ̀ kí ló jókòó síbẹ̀ sí who told you won't be better and the truth remains that even kò wà lábẹ́ ọkùnrin gan wọ́n wìn ọmọ jọ bí ẹ mọ́ bẹ́ẹ̀ ni because tomorrow is pregnant life happens gbogbo bá ṣe gbégbéyàwó kárí tá gbé kárí sí gbogbo èèyàn tí Jùmọ̀kẹ́ náà gbé kárí ńgbà náà despite pòpùrọ́ ọmọ rẹ̀ pé married woman ló ṣé ọkùnrin ti torí ẹ̀ marry ẹ̀ kò ní marry ẹ̀ are you understanding me because òun ló imagine the unimaginable life happens there are a whole lot of people tó desire nǹkan ìgbà tá wà kékeré I want to be a lawyer I want to be a doctor I want to be tani o aspire to be to be a good person to be good in life but life itself happens nígbà tí life bá happen message wo la fẹ́ sọ fún àwọn victims of those things yes now àbíṣẹ́ni tó ń frustrate ayé ẹ tó ti ń threaten life ẹ àwa ni ó padà síbẹ̀ èyí tó padà nísìnyí tó yẹn fàáyọ̀ ń jo lẹ́ẹ̀kẹ́ tán láwọn gbé lọ kóòtù nílẹ̀ fẹ́ lọ sọ ní kóòtù ṣebí his voice is on record níbi tó ti lóun ò fẹ́ rí kó mọ̀ padà wá lé òun mọ́ kò sí kúkú lọ́sẹ̀ òun kí lè tẹ̀ fi ní ó fagídí lọ ọbẹ̀ tó wá blọ́ọ̀gì ayọ̀n tó pọ́n sóńdẹ̀ tó fi mọ́ lẹ́ẹ̀kẹ́ nítorí wípé ẹ ti sọ ọmọkùnrin yẹn di ọlọ́run ó wá jẹ́ kó ṣìwàhù sí yín kẹ́ ẹ lè rántí ibi tí ọlọ́run wà kẹ́ ẹ lè rántí the place of God bẹ́ẹ̀ ni kò sí nǹkan tó wrong pẹ̀lú pé yàn níyàwó lọ́kọ kò dẹ̀ sí nǹkan tó wrong pẹ̀lú pé yàn jẹ́ singleness is good it will help you to mold and shape your life ńgbọ́ bá fẹ́ padà lọ níyàwó lọ́kọ gan ó lè wúlò fún ẹni tó bá fẹ́ yẹn ó lè nítumọ̀ láàrin ọ̀dẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ bá yí obìnrin jẹ́ lẹ máa bínú sí content tí mo ṣe yẹn ẹ wo bí ògo Ọlájùmọ̀kẹ́ yẹn ṣe boost kò sẹ́ni tí ò gbọ́ story ọmọ yẹn gbà yẹn ẹ wo báyé ẹ ṣe bó ṣe bàjẹ́ kan rí ó ní ọkùnrin yẹn ó ní yóò mọ bá oúnjẹ fáwọn olóore òun ó ní gbogbo àwọn èèyàn tí wọ́n ń fóun ní contract tí wọ́n ń fóun níṣẹ́ nígbà yẹn gbogbo wọn ní ó lọ mọ sọ̀rọ̀ sí ní ó lọ mọ bú ẹ lọ wo interview yẹn náà ẹlòmíì àwọn ọmọ ní aláìmoore làwọn eléyìí o ingrate làwọn eléyìí because ó ti pé lọ́kọ ẹ ẹni tó bá pè lọ́kọ ẹ ọ̀rẹ́ ò ní wéètì létí àwọn èèyàn baby papa ni o ntọ́ bá sọ èèyàn ọmọ rò lẹ́ẹ̀mejì but you have called him your husband gbogbo àwọn olóore bọ́pọ̀lọpọ̀ àwọn ọkùnrin míì sì ṣe ń ṣe nìyẹn gbogbo àwọn tó fẹ́ ṣàánú obìnrin àwọn tó fẹ́ ṣàánú ìyàwó wọn gbogbo àwọn business partner business associate á ló ń fẹ́ wọn ni á lé gbogbo wọn dànù gbogbo àwọn tó ń lè gbọ̀n yà dànù lára obìnrin gbogbo àwọn tó jọ ń ṣe business tó jọ ń ṣiṣẹ́ tó jọ ń grow á lé gbogbo wọn sígbó ẹ̀yin ò mọ̀ wípé gbogbo orú àwọn nǹkan yẹn ìní mọ fabackwardness fóbìnrin ẹ ra àwọn obìnrin míì nígbà tán wà ní sisi ẹ rí bọ́n ṣe ń bounce tán grow tán fine wọ́n lọ́kọ tán báyà ayé wọn dàǹbarú ni kí lẹ́yìn sọ tá a gbọ́ rí ẹ má máa tanra yín jẹ ẹ lọ wo interview yẹn 42 minutes ni apart from another one tó jẹ́ an hour ṣe rí àwọn content creators àwọn bloggers wọ́n máa ń géṣẹ́ ni wọ́n á gé 3 minutes 4 minutes 2 minutes wọ́n á gé kélekèle torí àwọn short video clips yẹn ìní mọ́ viral but tẹ́yìn ò bá máì nípa pé o mo fẹ́ fi ní views ẹ lọ jókòó wo interview yẹn lọ wo lórí YouTube ó ní gbogbo àwọn tó ń fóun ṣẹ́ gbogbo wọn pátápátá ló máa bú ló máa sọ̀rọ̀ sí ó dẹ̀ ti pé lọ́kọ ẹ ìlú ibi tó ń gbé tẹ́lẹ̀ ṣe rèé ni wàhálà torí inú family house ló ń gbé family house baby papa yẹn ló ń gbé àti bẹ́ẹ̀ ló ti padà wá sí Èkó bọ̀dá kan tiẹ̀ sọ lábẹ́ comment section pé àwọn mọ̀ ní Yaba pé she's a very gentle lady pé búrẹ́dì ló máa ń kiri ìgbà tó di pé Grace found ẹ̀ tó go ẹ̀ búyọ yẹn ni ọkùnrin yẹn tó wá join yẹn nígbà tí àwọn madam T.Y. Bello tán bá sanwó ọdún 5 ilé tán gbà fún gbà yẹn the guy came to join her in Lagos so bí storyline yẹn ṣe lọ nìyẹn tí ò bá rí bẹ́ẹ̀ ni kò ní wá sọ lórí national television kò ní sọ lórí gbogbo àgbáyé afẹ́fẹ́ àgbáyé adẹ̀ní kẹ́kọ̀ọ́ láti bẹ̀ wáì tó pe rẹ̀ married nígbà tó mọ̀ pé single ni ẹ́ mo sọ lórí fídíò mi àkọ́kọ́ mo ní Yorùbá máa ń pòwe pé ẹni ó bá purọ́ fún lọ́ọ̀yà rẹ̀ ẹ̀wọ̀n ni ó kù sí kí lè tó purọ́ fáwọn olóore rẹ̀ ẹni tó ti pè lọ́kọ rẹ̀ wọ́n ti bìlífù pé ẹni tó bá sọ ìwọ ló sọ because you said is your husband pé so gbogbo wọn fóun níṣẹ́ mọ́ òun tún padà lọ bá Victoria kan ìyẹn náà tún lo illiteracy òun against òun ó dẹ̀ ní àwọn tó ń bá yẹ kárí àwọn jẹ́ nìyẹn bàbá àwọn ọmọ òun àti ẹni dẹ́lu kejì tó ń lọ bá ṣiṣẹ́ but despite that fact àwọn tó kọ́ mú tó gbé jáde yìí ó ní wọn fóun sílẹ̀ tẹ́ bá gbọ́ ọ̀rọ̀ ẹ mọ process ẹ ní fi bias mind kẹ́ fi gbọ́ ọ̀rọ̀
mo wá ń wo àwọn comments yẹn mo wá rí wípé misplaced priority tí kò bá wà ní this part of the world. Are you understanding me? Ẹ má ẹ gbàgbé side immorality or no immorality. Ìyàwó ilé mi gan ṣe morality. Sisi mi oko kan lómi dìrí. Single mother mi àti ìgbà tóun àti bàbá ọmọ ẹ ti dàrú kò tiẹ̀ rí náà rí ọkùnrin báyìí. Wọ́n rẹ́ ojú ẹ̀ lọ kò rí pa kò rí po kò rí nǹkan kan. Kí lẹ̀ ń sọ? Ẹ̀yin ọkùnrin tẹ́ wúlò tẹ́ wà responsible tẹ́ ẹ fẹ́ kí obìnrin kó ya lákìsà. Mélòó ni percentage irú àwọn ọkùnrin yẹn? Ṣé wọ́n tó 2% ni? Ṣé wọ́n tó 2% la ṣe sọ wípé remain single, continue to pray until somebody who will be instrumental to your success will come. Tá a bá ní sùúrù, tá a exercise self control, a lot of problems ló máa ṣẹlẹ̀. Kí la ń wí? Tó bá jẹ́ pé ìgbéyàwó òwú ni, ṣé yóò lọ purọ́ pé òun ti marry ni? Òwú ni, but life happens. Who told us that she cannot even see a better person as a celebrity that she was? That happened to her suddenly without a plan. I'm not advocate for single. Kò sí lifestyle tell me you advocate for. As long as it brings glory to God. If you will be better to stay single, stay single. A lot of people are single in the scriptures and they preach the gospel and the grace of God kept them. Tó bá dẹ̀ mọ̀ wípé ó ṣe single mọ́, go and fẹ́yàwó. Tó bá mọ̀ pé ó ṣe single mọ́, go and fọ́kọ. So tó bá sì jẹ́ pé ìyàwó àbọ́kọ ló fẹ́, stay there. Live a good life with the person. Ṣùgbọ́n pé kẹ́ feel pé life kan ní passport to heaven. Ilé ọkọ kan ní passport sí paradise o. Ẹ má tanra yín, gone are those days. Tẹ́ gbogbo kíní yẹn tàn wá jẹ. Ìgbà tá yé àwọn ènìyàn bàjẹ́. Rí number of single mother bó ṣe lọ swa ni. Ẹni tó yẹ kó sì mọ find the purpose ẹ̀, kó sì mọ ṣiṣẹ́, kó sì mọ wá bó wọn ṣe ní financial stability. Gbogbo wọn ti gbẹ́rù, wọn ti gba ilé ọkọ lọ. Ọkùnrin míì gan orí ẹ̀ ò pé tí ò mọ bẹ́ẹ̀ yẹn ṣe ń bá obìnrin gbé. Imagine ọkùnrin tí ó mọ jí tí ó mọ sọ̀rọ̀ àlùfàǹṣá tí ó lọ mọ bú gbogbo àwọn tọ́n àti ìyàwó ẹ̀ tó fẹ́ celebrity tó lọ mọ bú gbogbo àwọn tẹ́yàwó ẹ̀ tán jọ ń ṣiṣẹ́ tó mọ ní zina wọ́n dó yàwó ẹ̀ wọ́n bá yàwó ẹ̀ sùn ni ṣọ́kọ nìyẹn àbọ́kọ́ ọkọ tán fi ń kọbè. Ẹni tó bá jọ lóríire òun ló lè mọ yí oríire. Gbogbo ẹni tó bá tí ìbá ti ṣo lóríire kò lè mọ yí oríire. N tá ń sọ nìyẹn. Some people are better as singles. Nígbà tó bá ti build tó fẹ́ build tó ti rí financial stability, tó ti ní sanity, tó ti ní source of livelihood wọn, they can proceed and take another step to move further in life. So ta ló wá sọ fún mi pé singleness is bad. Singleness is not bad. It all depends on what were you doing during your singleness. Only singleness is not a curse. It is that time that you can be able to hustle. Ṣé yàn tó ti marry nsìn lè lóhun ríṣẹ́ ní ìlú òdì kẹfà ó gbé báàgì kó lọ bẹ̀. But a single can go. Nítorí wípé there is time for him or her to also to put a lot of things together. Kí lẹ́ ń sọ? If two people are not good, they will make each other's life to be worse now. For two to be better than one, the two of them must be good. They must be two good heads. Òun là ń sọ. So lifestyle tó bá choose láti gbé, it is acceptable before God. But just make sure that you live that life in the will of God, the purpose of God. Don't fulfill. You have self-control. Because self-control, even bó bá níyàwó tó lọ́kọ gan tó bá ní self-control, ìgbà zina náà ló máa padà gbé. Marriage ló bá yé ẹlòmíì jẹ́. Marriage ló kó bẹ́ lòmíì. Ẹni tí ó ṣe zina rí gan ńgbà tó ti lọ́kọ, tọkọ ò ti sún mọ́mọ́, ló bẹ̀rẹ̀ ìrìn àrè tí ó rìn ti tẹ́lẹ̀ lánàá. Because n tó ṣe tó wà used to ó rọ̀ ẹ́ lọ́rùn láti tètè contain, láti tètè exercise self control ju nǹkan tó ti lọ́kọ tó ti bọ́kọ sùn tó ti bímọ rí. All of a sudden kẹ́ni ẹ wá dédé pa ẹ́ tì. It takes the only grace of God for that person to cope. What are you saying? There are a whole lot of people tó ṣe wípé we know them when they were single. Ní ìsìn tó máa rí ìsìn ayé wọn ti rag, wọ́n ti dàbí rag, wọ́n ti dàbí èkìsà. Kẹ́ kó sì lọ ẹ̀yin ọkùnrin kí n like obìnrin olóríire. You don't like successful women. Obìnrin tó bá ti ń grow, tó bá ti ń progress in life, you know they like them. Pátá wọn máa ń já ẹ máa ń sọ wọ́n di ẹni tí ò lè ra pátá tí ò lè ra kọ́mú fún rẹ̀ mọ́ ni. Àìmọ́ yẹ ẹni tá jọ parí ńgbà yẹn tí wọn ò padà wá fọ́dà àwé wọn mọ́. Tó sì ṣe pé wọn ò jiyàn ṣiṣẹ́, ẹni tó jò ṣiṣẹ́ o ò sì jẹ́ kó tún tiẹ̀ tún kàwé sí kí certificate ẹ̀ fi ẹ̀ gbé pẹ́ẹ́lí sí. Tó òjò ò sì jó jáde nínú ilé, o ò sì jó ṣiṣẹ́, o ò sì tọ́jú ẹ̀, o sì fún lówó, ẹ wá sọ ẹni ẹlẹ́ni dè kísà.
àwa sọ pé àwọn ọkùnrin ò kí ń láìkí kóbìnrin kó wà successful ẹ wá ní irọ́ ni àwẹ̀ ni ẹ rò pé àwọn dédé wá ń sọ ní tààrí bí ni. Singleness is not a curse. If you need to stay single for you to be able to discover some certain, purpose and the gift of God for your life, do it. But tó bá mọ̀ pé o ti gbé ìgbésẹ̀ ahead, purpose kọ́ ló fi sí first. If you know that you will be there and fulfill purpose, why will you leave? Tó bá kúrò tó ti réyàn míì tó gbé síta tó fẹ́ tẹ̀lé. Ẹni tó bá fẹ́ stay single kó stay single. Ẹni tó bá ti lọ́kọ kó dúró síbi tó bá wà. Full stops. Mo kẹ́ feel pé bóyá nítorí pé àwọn kan lọ́kọ àwa ní bá àwọn single sọ̀rọ̀ mọ́. Who that one help? Who help? Jumoke said it herself. Pon regret. Ẹ lọ wo. In fact, interview àyẹn bi léèrè pé what would you tell Jumoke of 2016? Pé Jumoke 2016 yẹn kí ló lè kí ni ní ìsìn tó ti gbọ́n yìí ìmọ̀ràn wo ló bá fún Jumoke of that time? Ó ní tóun bá ti mọ̀ time yẹn ni òun ò bá mọ̀ lóun marry. Tóun bá ti mọ̀ ni òun ò bá mọ̀ gbé àwọn ìgbésẹ̀ tóun gbé yẹn. Tó bá jọkùnrin yẹn lóró orí ọ̀fẹ́ ṣé yóò pè rẹ̀ married man ni. Ọ̀rọ̀ dẹ̀ máa clear ó máa wà glaring ẹlòmíì àdẹ̀ tó mọ̀ wá àtúmọ̀ wá ọ̀rọ̀ mọ̀ tó wà wọgbó lọ. The truth remains that ọkùnrin yẹn òun ló bá yé ọ̀tá again yẹn mọ́rin. That's why we are praying that God will help her and grace will find her again. Kò dẹ̀ sí lifestyle tèmi advocate fún. Tí lifestyle kan celibacy tó bá fẹ́ celebrate there are rules, there are things. In fact, if I teach celibacy gan ẹlòmíì gan tó ti níyàwó tó ti lọ́kọ gan yọ̀wọ̀n blame ara ẹ̀ ni. And if I teach singleness too, you will not want to stay out of it. And if I teach union too, in fact ọmọ wò bóyá àwọn single ráyé wá ni kò sí lifestyle tèmi fẹ́ tí mo gbé kalẹ̀ tí ò ní wá unique torí gbogbo àwọn pros and cons ẹ̀ gbogbo ẹ̀ ni mo máa sọ. Kò dẹ̀ síbi tán kọ́ sí pé téèyàn ò bá dóko tí ò bá ṣe kinní kan yóò kù. It's not written anywhere. It is not written anywhere. As a matter of fact tó bá fọ́kọ tó máa ń nà ẹ́ bí ti Jumoke yẹn tó dẹ̀ ń dóko ẹ̀ tó tún nà ẹ́ tó bá yá ò ní pẹ́ ní mental problem. Live and direct, because the central of your brain, the hypothalamus part, don't control pain and relief. That part ni oxytocin ti ń wá, which is feel good hormone. So the same site tó máa interpret pain, tó máa interpret pleasure. If that part of the brain is interpreting both pain and pleasure for one singular person, the whole body is smiling, but the mind is crying. That thing can either kill you or run you mad. So it is faster for a woman tó ń ó fast fún obìnrin láti ní mental problem ju kó já wípé ẹni tó nà òun kọ́ ló ń dó ẹ ìyẹn yàtọ̀. But the person wey dey sleep with you na him still dey beat you. Lè ní go jìnnà sí bipolar dysfunction àti dementia àti depression Ọlọ́run gbọ́. It is going straight to your brain. Your brain, there won't be synergy. Kò ní sí synergy between those parts of the brain. Your cerebrum, your central nervous system will be confused. So àwọn hormones ẹ máa wà confused ni. Tó bá yá wà kàn ní mental problem. Wọ́n kàn mọ sọ pé ló ń kòkò, wọ́n kàn mọ sọ parọ́ mọ́ lè. Ó ti jẹ́ nu.